káàbọ̀ sí iléeṣẹ́ wa ò gbogbo ọmọ Yorùbá ọ̀dẹ̀ ọ̀dùn bí ṣe dáadáa la bá lé. Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe o. Lọ́wọ́ yìí ó ti wá dójú ẹ̀ báyìí. Gbogbo àná la ti ń gbọ́ awuyewuye tó ń lọ ní tí àwọn Fúlàní agbésùnmọ̀mí tí wọ́n ya wọ ìlú Ìgbòho. Eléyìí ó burú jáì. Wọ́n dẹ̀ pa àwọn èèyàn méjì. Lọ́wọ́ yìí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí gbogbo a ti ṣe mọ̀ olóyè Sunday Igboho sí Nàìjíríà báyìí o. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bí gbogbo ẹ ṣe ń lọ olóyè Sunday Igboho ó ti gbọ́n pa ọ̀rọ̀ yìí. Bàbá pariwo pé áwù kí ló dé kí ló tún ṣẹlẹ̀ kí ló dé tó fi jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ṣetán àti gba àwọn èèyàn wọn gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ olóyè Sunday Igboho wípé olóyè Sunday Igboho ń gba ìgbàkúgbà pàápàá jùlọ olóyè Sunday Igboho fẹ́ràn àwọn ọmọ ìlú tí ó pọ̀ pàápàá jùlọ tó jẹ́ ọmọ Yorùbá ká má tí wàá sọ pé ọmọ Ìgbòho ìlú olóyè Sunday Igboho fúnra rẹ̀ àbẹ́ẹ̀rí wípé ó ti wá lé kéńkà. Lọ́wọ́ yìí olóyè Sunday Igboho ti pè gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti pe àkíyèsí ẹ̀ sọ̀rọ̀ yìí pé ẹ wo bí gbogbo ẹ ṣe ń lọ yìí kó má lọ di wípé mo máa wọlé padà wá gba àwọn èèyàn mi o. Bẹ́ẹ̀ ni màá wọlé padà màá dẹ̀ make sure wípé mo gba àwọn èèyàn mi lọ́wọ́ àwọn èèyàn burúkú yìí. Mo ò lè lajú mi lẹ̀ kí irú nǹkan báyìí kó máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí olóyè Sunday Igboho ti bínú tán. Oríṣiríṣi ni ó ń ṣẹlẹ̀ nílùú yẹn gbogbo àná la mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí olóògbé Buhari tó yìí wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè gbogbo alárí àwọn itú tó pa lórí nǹkan yìí náà ni o tí olóyè Sunday Igboho tó ń jà fún àwọn ọmọ ìlú pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá tí Buhari tó ní kóhun tó wòkè tó wọlẹ̀ pé rọ́ṣẹ̀ tó tutọ́ tó fojú gbà wípé ẹ lọ pàdánù ìyẹn pé kán lọ pa olóyè Sunday Igboho dànù. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Elédùà wípé pẹ̀lú gbogbo ẹ̀ àwọn tí wọ́n ní kán lọ pa olóyè Sunday Igboho àwọn lọ ṣáájú olóyè lọ o. Ọlọ́run fún wọn ṣe. Ìdí àwa nígbàgbọ́ wípé Elédùmarè ló rán olóyè Sunday Igboho. Ọ̀tá kan lè máa ṣe lásán ni oríṣiríṣi là ń gbọ́ lẹ́yìn tó lóyè Sunday Igboho ti fohùn ilẹ̀ wípé tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ṣèyí Mákindé tí kò bá tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀ pé òun máa wọlé òun á dẹ̀ wá gba àwọn èèyàn wọn. Ọ̀pọ̀lọpọ̀ lóhun táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ pé òtútù máa bẹ̀rẹ̀ má jẹ́ kí wọ́n tàn ẹ́ o. Àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan náà lọ́tún sọ ilé má jẹ́ kí wọ́n tàn ẹ́ wọ́n fẹ́ sẹ́ẹ̀tì trap fún ẹni o láti mú ẹ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni síbẹ̀ lẹ́yìn àwọn kan ń pariwo pé ọ̀gbẹ́ni yìí ó jẹ́ má lọ kọjá yẹ ó yá dúró síbi tó wà jẹ́jẹ́ dúró síbi tó wà pé ṣebí ìwọ náà mọ ibi tí ẹnì kejì ẹ wà. Tá bá ń gbọ́ pé ẹnì kejì olóyè Sunday Igboho ẹ máa ti máa mọ̀ pé Nnamdi Kanu ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀. Ṣebí ìwọ náà gbọ́ ibi tí bí ó ṣe ń lọ lórí ẹnì kejì ẹ ìyẹn Nnamdi Kanu pé Sokoto ń dúró díẹ̀ ṣe ń gbọ́ṣẹ́ ìlú tá ti bára wa rèé. Ìwọ tó bá ń ja ìjà òmìnira wọ́n máa ní kí wọ́n lọ pa ẹ́ dànù ọ̀kan tiẹ̀ mọ́nu túbú. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń pa àwọn ọmọ ìlú ní ìpakúpa àwọn yẹn ni wọ́n máa gbóríyìn fún wọ́n máa negotiate pẹ̀lú àwọn yẹn. Ìgbà wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà? Ṣé ti rí ìdí tí ibi tí gbogbo wa dé yìí ẹ ti wá rí wípé àsìkò ló ti tó yìí ìdí tá a fẹ́ ń pariwo kẹ́ pín orílẹ̀-èdè kálàáfíà jọba nítorí pé bí gbogbo ẹ ṣe ń lọ ẹ̀tọ́ wa ni láti gba òmìnira lẹ́yìn tí gbogbo ẹ ti pé 100 ọdún amalgamation yìí wọ́n ní àlẹ́tọ̀ àti sọ pé kí o ṣàfẹ́ continue àbá ṣe mọ́. Ìwọ wá ní wípé kí ẹ máa fi ìyà jẹ àwọn ọmọ ìlú kẹ́ máa fi ìyà jẹ wá kẹ́ tún ní wípé ìrọ́sẹ̀ pé ká má sunkún
àbí gẹ́gẹ́ bí òwe wọ́n ní pé you cannot beat a child and they ask that child not to cry. Àbẹ́ẹ̀rí nǹkan bí o ò lè ná ọmọ kékeré náà kó dẹ̀ ní pé kó má sunkún, ó ná ní kó má sunkún. Nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú ìrèé, nǹkan tó ń ṣẹlẹ̀ rèé. Lọ́wọ́ yìí oríṣiríṣi ni àwọn awuyewuye tá à ń gbọ́ tó fi jẹ́ wípé àwọn Fúlàní kọ̀ọ̀kan gan wọ́n ń jáde báyìí. Wọ́n ní pé ẹlẹ́lẹ́yà òtútù fẹ́ bẹ̀rẹ̀. Okay o, ṣé ìwọ ni o ní àṣẹ láti gba àwọn ọmọ ìlú? Ṣebí ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ọmọ Yorùbá ni. Kí ló tóun ò ṣe lè gba àwọn ọmọ Yorùbá lẹ̀? Pé ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè gan ó gba ọmọ Yorùbá lẹ́tì, ta wá ní ìwọ? Ṣé ẹ rí gbogbo oríṣiríṣi tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń sọ, àwọn Fúlàní ló ń sọ gbogbo eléyìí o. Ṣé a máa wá blame ara wa ni? Níwọ̀n ìgbà tó jẹ́ wípé ààrẹ orílẹ̀-èdè fúnra ẹ̀ tó yẹ kó jẹ́ pé kó pàṣẹ pé irọ́sẹ̀ nǹkan tí mo fẹ́ rèé. Nígbà tí Buhari tó wà ńbẹ̀, nǹkan tó bá sọ lábẹ́ gé o. Ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n àfi k'Ọlọ́run máa ṣàánú wa ni because àwa ò mọ nǹkan tí wọ́n jọ dì sí àárín ibẹ̀ yẹn. Ó yà wá lẹ́nu lọ́pọ̀lọpọ̀. Ó ń yà wá lẹ́nu lọ́pọ̀lọpọ̀. Though à ń rí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ń gbìyànjú ara wọn, ṣùgbọ́n ṣé ìgbìyànjú yìí ṣó tó ṣá? Because eléyìí tí wọ́n lọ wọ ìlú olóyè Sunday Igboho tí wọ́n lọ pa àwọn èèyàn. Tá bá rò lọ síwájú, ṣé gbogbo nǹkan táwọn arábí ń sọ ṣé irọ́ wà nínú ẹ̀? Tí wọ́n sọ pé tíráàpù ni wọ́n fẹ́ fi eléyìí wọ́n fẹ́ fi mú ẹ mọ́lẹ̀ ni, wọ́n mọ̀ọ́mọ̀ tọ́ ìjà rẹ ni. Ṣùgbọ́n bí gbogbo ẹ ṣe ń lọ, ṣé bá ṣe máa dákẹ́ rèé? Àbí ṣé bá ṣe máa dákẹ́ rèé tí gbogbo ẹ máa lọ bó ṣe ń lọ yìí? Àfi kí Elédùmarè kó ṣàánú wa ni. Lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pariwo pé olóyè Sunday Igboho ṣé Mákindé ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣóun ló yẹ kó pariwo ẹ̀ síta ni, àbí kó pariwo sí ààrẹ orílẹ̀-èdè pé ẹ wá gba àwọn ọmọ ìlú bí bẹ́ẹ̀ kọ́? Ṣùgbọ́n ṣebí tá bá wò lọ títí àkọ́kọ́ lọ bá ẹni tó wà ní ìlú ká tó kọjá àyè ra wa. Gómìnà wà nílùú yẹn náà. Ìyẹn gómìnà Ṣèyí Mákindé, òun ló wà nínú ìlú yẹn. Ẹ̀tọ́ ẹ̀ ni láti gba àwọn ọmọ ìlú. Lọ́wọ́ yìí olóyè Sunday Igboho ti fohùn lẹ̀ wípé ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí. Ẹ tètè ṣe kí ẹ dáàbò bo àwọn ọmọ ìlú, nítorí wípé mi ò rò bá mo lè ní sùúrù yìí mọ́ o. Bẹ́ẹ̀ ni mi lè ní sùúrù yìí mọ́ o. Màá wá gba àwọn ọmọ ìlú mi o jẹ́jẹ́ líwáyàlè. Wo bí gbogbo ẹ ṣe ń lọ yìí, àfi kí Elédùmarè kó ṣàánú wa ni. Lọ́wọ́ yìí àtúbọ̀ máa pariwo rẹ̀ síta ni. Oòduà Nation òun ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni nítorí pé ó ti wá dójú ẹ̀ báyìí. Ó ti fi hàn wípé bí gbogbo ẹ ṣe ń lọ yìí, àwọn ìjọba yìí àfi kí Elédùmarè kó ṣàánú wa ni because a lè continue báyìí. Bẹ́ẹ̀ ni a lè continue. Ṣé na like this we go dey? Olóyè Sunday Igboho ti fohùn lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ sí bó ṣe ń lọ. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ kí n gbọ́ àwọn nǹkan tí ẹ̀yin náà rò. Ẹ send àwọn àtẹ̀jíṣẹ́ yín kí gbogbo wa ká jọ forí rò ká fi kùlùkùn. Àfi kí Elédùà kó ṣàánú wa ni. A ní rí jù báyìí lẹ̀ lórí eléyìí. A ó máa bẹ̀ o. Ọbẹ̀ níbẹ̀ ṣo àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o. Ẹni tó bá lámábọ̀là ní dé bá kí Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.